Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀ wípé kí ọkùnrin bá ìyàwó wọn dọ̀rẹ́ kí wọ́n má bàa ráre lọ́jọ́ alẹ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wá sí abẹ́ comment section tó máa ní ẹyin nítorí ẹ̀ ló ṣe dá kéèyàn fẹ́ ìyàwó méjì àbí kéèyàn fẹ́ mẹ́ta, torí ẹ̀ ló ṣe dá kéèyàn lówó lọ́wọ́, ẹni tó bá lówó lọ́wọ́ kì í sábà dojúkọ irú nǹkan bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé irọ́ pátápátá ni, nítorí mo ti rí ẹni tó níyàwó mẹ́rin tó jẹ́ pé lọ́jọ́ ogbó ó sì padà ń gbábọ́ káàkiri, ó sì padà ń dá ṣayé tí ò yẹ kó rí bẹ́ẹ̀, tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àní rọ̀wà sẹ́ni tí ò bá ní wàánú, a lè rọ̀wà sẹ́ni tí ò ní wàánú. Nǹkan tá à ń sọ ni wípé kí ni ìdí tó fi ń rí bẹ́ẹ̀? Tó bá wá ń rí bẹ́ẹ̀, àtúnṣe wo la lè ṣe? Òun la fi ń sọ fẹ́yìn ọkùnrin òde òní wípé ẹ bá yàwó yín sọ̀rọ̀, ẹlòmíì á wọlé dé báyìí, gbogbo àwọn ọmọ wọn sá wọnú ilé lọ ni, wọn tó bá ti gbọ́ pé bàbá wọn dé, wọn sá gbàbì kan lọ ni. Tó bá wá dọjọ́ ògbó tẹ́ ẹ nílò àti báyàn kan sọ̀rọ̀, tẹ́ ẹ nílò àti báyàn ṣeré, ẹ wá ní rẹ́nì kankan. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa fowó ránṣẹ́ sí bàbá wọn o, ṣùgbọ́n kò sí àjọṣepọ̀ kankan, kò sí cordial relationship láàrin bàbá àtọmọ, láàrin ọkọ àti ìyàwó. Transaction ni, mo wá kí n dáná fún ẹ kó jẹun. Tó bá wá dọjọ́ ogbó kò ní sáàyè ọ̀rẹ́. Tí wọ́n bá ti pè ya pé wá aṣọ lọ́jọ́jọ́ mọ́, ó lè lóṣù méjì, ó lè lóṣù mẹ́ta. Àwọn ìyá wa kan wà ń báyìí ní ìsìtẹ́ pé wọn ò lè lo ọjọ́ méjì nílé ọmọ wọn, ta ló máa dáná fún bàbá ẹ̀? Nítorí relationship tó ti wà láàrin wọn láti ilẹ̀ ni, kò ń ṣe nítorí nǹkan kan, nítorí pé ọ̀rẹ́ ni wọ́n láti ilẹ̀. Òun ni ò fàyè yẹn sílẹ̀ nígbà tó ń dàgbà tán, wọn ò ní lè dúró. Ṣùgbọ́n ní òde òní, òbí mi báyìí oṣù mẹ́ta kò tíì wálé, nítorí pé kí ló fẹ́ wálé wá ṣe?